ìbílẹ̀ Yorùbá TV tó padà di èdè Yorùbá TV níbẹ̀ náà ni mo ti kí n káàbọ̀. Tàbá ti rí ẹni tó ọjọ́ mélòó kan ẹ̀kú àti náà ni à ń kí ara wa. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin subscribers mi pátápátá tí ẹ ṣì wà pẹ̀lú mi níbi tí ẹ ò fi mí sílẹ̀, torí pé tí ẹ bá wòye ẹ bá wò ṣàkun ẹ rí pé lẹ́nu bí ọjọ́ mẹ́ta yìí àyípadà kan ó dé bá channel wa èyí tí ẹ mọ̀ tẹ́lẹ̀ ní ìbílẹ̀ Yorùbá TV. Àwọn kọ̀lọ̀wọ̀ sí ẹ̀dá kan àwọn ni wọ́n hack àkáǹtì wa, eléyìí tó jẹ́ kí a ní ìjàkadì pẹ̀lú wọn fún bí ọjọ́ tàbí oṣù mélòó kan kó tó di pé a rí channel náà gbà padà, tó wá fi jẹ́ pé a ní láti yí orúkọ channel yẹn padà kúrò ní ìbílẹ̀ Yorùbá TV kí a sọ di èdè Yorùbá TV. Mo dúpẹ́ pọ̀ pẹ̀lú gbogbo ẹ̀yin subscribers mi lẹ́kọ̀ọ̀kan. Mo tún ti dé láti mú fọ́nrán fídíò wá fún yín lónìí. Fọ́nrán fídíò tí mo mú wá fún yín lónìí ó dá lórí Mummy Esther Ajayi. Tí ẹ bá gbàgbé níbi ọjọ́ mélòó kan sẹ́yìn ni Mummy Esther Ajayi tí wọ́n ṣí church wọn èyí tó wà ní ìlú Èkó. Àmọ́ kó tó di pé Mummy Esther wọ́n ṣí ṣọ́ọ̀ṣì, ọ̀pọ̀lọpọ̀ awuyewuye ló ti lọ lórí ẹ̀rọ ayélujára tí gbogbo wa mọ̀ sí internet. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti ń sọ wípé báwo ni Mummy Esther Ajayi báwo ni wọ́n ṣe alábàápàdé owó tí wọ́n ní lọ́wọ́, torí pé a mọ̀ pé ìlú London ni wọ́n wà, àti wípé Mummy Esther wọ́n kúrò lórílẹ̀‐èdè London wọ́n padà wá sí orílẹ̀‐èdè wa Nàìjíríà. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n sọ lábẹ́lẹ̀ wípé Mummy Esther Ajayi wọn ò ní àǹfààní láti padà lọ sí ìlú London mọ́ nítorí wọ́n wá wọn níbẹ̀ fún ìwà jìbìtì. Àmọ́ láìpẹ́ yìí náà ni Mummy Esther Ajayi ni wọ́n lọ sí ìlú London láti jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé àwọn kì í ṣe ọ̀daràn àti owó tí àwọn ní ó jẹ́ ìbùkún láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Awuyewuye náà kò tún wá dúró síbẹ̀ náà tí ẹ ò bá gbàgbé nígbà tí wọ́n ṣí ilé ìjọsìn náà tí wọ́n pe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láti wá bá wọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún nǹkan tí Ọlọ́run tó ṣe nínú ayé wọn. Níbẹ̀ náà ni a ti rí tí wọ́n pe ògbóǹtagìrì òjíṣẹ́ Ọlọ́run tí gbogbo wa mọ̀ sí Pastor Iye Adébóyè. Nígbà tí Pastor Adébóyè tí wọ́n máa wọnú ìjọ gẹ́gẹ́ bí ìlànà Kérúbù àti Séráfù, èèyàn ní láti bọ́ bàtà sílẹ̀ kó tó di pé wọ́n wọ inú ìjọsìn. Àmọ́ kò rí bẹ́ẹ̀ nígbà tí Pastor Adébóyè àti ìyàwó wọn tí wọ́n wọnú ìjọ pẹ̀lú bàtà lẹ́sẹ̀. Èyí ló wá fà á kí awuyewuye kó wọ́pọ̀ pàápàá jùlọ láàrin àwọn ọmọ Kérúbù tí wọ́n sọ pé ìwà tí Mummy Esther Ajayi tí wọ́n wù tàbí tí a lè sọ pé wọ́n fi àyè gba Pastor Adébóyè wọ́n ní kò dára, torí pé tẹ́ bá gbàgbé òwe Yorùbá kan sọ ní màtọ̀fẹ́ ló lọ́yọ̀ọ́, torí pé ìlànà tí àwọn Kérúbù tí wọ́n fi lélẹ̀ ni pé ìbàjẹ́ ọlọ́rọ̀ ìbàjẹ́ ààrẹ orílẹ̀-èdè ni ó fẹ́ wọnú ilé ìjọsìn ó ní láti bọ́ bàtà. So eléyìí ló fà á kí ọ̀pọ̀lọpọ̀ kí wọ́n sọ̀rọ̀, torí náà ni ó fi mú kí a mú fọ́nrán fídíò yìí wá tí ọ̀kan lára àwọn ọmọ ìjọ Sẹ̀lẹ́, pásítọ̀ ni wọ́n, alàgbà ni wọ́n, ẹni tí gbogbo wa mọ̀ dáradára ni wọ́n. Orúkọ wọn náà ni Bàbá Ògo Síónì. Bàbá Ògo Síónì náà jáde láti wá fi ẹ̀hónú wọn wọ̀n tí wọ́n sì gba Mummy Esther Ajayi nímọ̀ràn wípé kí wọ́n ṣe àtúnṣe nítorí pé nǹkan tí wọ́n ṣe yìí ó kù díẹ̀ káàtó. Wọ́n sì bu ẹnu àtẹ́ lu ọ̀pọ̀lọpọ̀ àwọn alàgbà tí wọ́n jẹ́ ti Kérúbù tí wọ́n wà lórí ìjókòó náà ní ọjọ́ náà wípé kí ló dé tí wọn ò lè ta wọ́n ní olóbó, wípé kí wọ́n má gbà wọ́n láàyè láti jẹ́ kí wọ́n wọ bàtà ọdún ilé ìjọsìn, àti pé Mummy Esther Ajayi gan fúnra wọn àwọn gan lè má mú nítorí pé ṣe mọ̀ pé àwọn ni wọ́n ṣe nǹkan ní ọjọ́ náà, ojú wọn dẹ̀ ti ṣe kíni, ojú wọn ti dí. So ẹ má jẹ́ kí gbà yín ní àyè púpọ̀, kí má dá yín lágara, kí a gbádùn fọ́nrán fídíò tí a mú wá fún ìgbádùn. Mo mọ̀ pé ẹ̀yin náà ẹ máa rí nǹkan kan tàbí méjì ẹ máa rí sọ sí ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ yìí. Ẹ lè bá wa comment sí abẹ́ fọ́nrán fídíò tí ẹ máa wò yẹn, kí ẹ̀yin náà kí ẹ sọ èròǹgbà yín pé ṣé nǹkan tí bàbá Adébóyè tí wọ́n ṣe ṣó bójúmu tó, àbí Mummy Esther Ajayi àwọn ni wọ́n gbà wọ́n láàyè. Ṣe mọ̀ pé ògo kan náà ni Pastor Iye Adébóyè pé òkè ẹ jẹ́ ká kàn fi àyè gbà wọ́n. So ẹ̀yin bá wa comment, ẹ jẹ́ ká mọ̀ bí ó ṣe ń lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ tí ẹ̀yin darapọ̀ mọ́ iléeṣẹ́ wa èdè Yorùbá TV, à ń bẹ̀ yín arọ́ yín pé kí ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí channel wa. Ẹ bá wa subscribe tán ẹ wá bá wa click lórí bell notification icon. Èyí máa jẹ́ kí ẹ mọ ìgbà àti àkókò tí à ń gbé fọ́nrán fídíò jáde ní ọlọ́kanòjọ̀kan. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo subscribers tí ẹ ti wà pẹ̀lú mi lórí ìkànnì yìí láti ìgbà tí a ti dá èdè Yorùbá TV sílẹ̀, tí ọ̀dẹ̀ tó fi wá sílẹ̀ tẹ́ sọ pé ọmọdé ni wá, pé bóyá àmọ́ nǹkan tí à ń ṣe. A dúpẹ́ lọ́wọ́ gbogbo yín, lágbára Ọlọ́run bá mi bí mo ṣe máa sọ nǹkan ò ní ṣe mí, nǹkan ò ní ṣe ẹ̀yin náà. Ẹ̀yin ni ó máa bá èmi náà lẹ́nu máa rí láṣẹ Ọlọ́run bá mi Èdùmàrè. Ẹ jẹ́ kí n máa fi èyí ṣe lọ, ó tó dìgbà kan náà tí a tó padà wá láti mú fọ́nrán fídíò ní ìwà fún ìgbádùn yẹn. Ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín, God bless you, thank you, I appreciate every one of you. Mo dúpẹ́ pẹ̀kun, ó dàbọ̀. Handle case ra wa láàrin ara wa pé a lè handle nǹkan tá a lè ṣe láàrin ara wa ni, but tó bá ti di pé a lè sọmọ láàrin ara wa, à gbéra wa sí rúùtà báyìí, àwọn ayé á bá wa dá sí,
ní ẹni tó bá lè dá sí àwọn ayá bá dá sí. Inú mi dùn pé Reverend Esther Ajayi ṣí church lánàá. I'm so happy when I heard about it. I'm so happy. Well, at least ìkan nínú wa náà Ọlọ́run ti tọ́lọ́run gbé ọwọ́ ẹ̀ sókè ó kọ́ ilé fún Ọlọ́run pé kọ́nu wa náà kọ́lé fún Ọlọ́run pé so èpè ká dúpẹ́ yẹn, you know, because Bíbélì sọ pé ká máa pọ̀ sí ni kò ní ká dín, ó ní ká máa pọ̀ sí bọ̀ kò ní ká dín. So nígbà tí mo gbọ́, I'm happy. Káyọ̀ pé mo wà ní Nàìjíríà ni, I might have attend the program and tí n bá dẹ̀ rí nǹkan tí ó bá tẹ́ mi lọ́rùn bẹ́ẹ̀, I will just leave. But Ṣẹ́gun, báwo ni? How are you? But in this case, a lot of tí n bá wo fóònù mi lénìí, a lot of àwọn Torjes group wa oríṣiríṣi èèyàn ti pè mí lórí nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀ lánàá. Àní tó dẹ̀ ṣẹlẹ̀ níbẹ̀ nǹkan tó dáa ni, ṣùgbọ́n ibi tí àbùkù wà òun la máa yànnàná fún àwọn tó ń bọ̀ lọ́nà, fún àwọn tó bá máa tún ṣerú nǹkan bẹ́ẹ̀ kí wọ́n lè jókòó láti ronú kó tó ṣe nǹkan. Àkọ́kọ́ mo fẹ́ kí gbogbo àwọn tá à ń gbọ́ mi lé gbọ́ ilé dáadáa, hear and hear me well. Kérúbù àti Séráfù ìjọ ẹ̀mí ni. Kí mo ti pé? Kérúbù àti Séráfù ìjọ ẹ̀mí ni, kò ń ṣèjọ ara. Bí bàbá Mósè Orímọládé tún wọn là ṣe, gbogbo ìdílé alágbe ti ìlú Òṣòdì ọkùnrin ìkà rẹ̀ àti kékeré mojú Olúwa tó lọ dàgbàlagbà sínú ìmọ́lẹ̀ ọmọ àfi odi ọ̀run. Nígbà tí bàbá Mósè máa gbé Kérúbù Séráfù kalẹ̀, ìjọ ẹ̀mí la pè é. Nígbà tí bàbá Mósè Captain Abiodun Emmanuel máa ṣe igbákejì bàbá Mósè Orímọládé, ìjọ ẹ̀mí la pè é. Kò ń ṣèjọ ara, kò ń ṣe mo fọgbọ́n ṣe, kò ń ṣe pé mo fi owó ṣe, kò ń ṣe pé mo ní owó jù ẹ lọ, kò ń ṣe pé mi ń ṣẹgbẹ́ ẹ, kò ń ṣe pé ta ni wọ́. Ẹ̀mí. Ṣé wọ́n ti pé nínú program mi mo máa ń sábà sọ kinní kan. Ìyẹn tó ṣẹlẹ̀ nínú ìwé Acts of Apostles chapter 2 nígbà tí ẹ̀lànà hàn ní ọ̀run tó hàn nínú nǹkan tó ṣẹlẹ̀ ní Acts of Apostles tó bà lé àwọn òjíṣẹ́ Ọlọ́run tí oníkálukú bẹ̀rẹ̀ sí ń fi èdè fọ̀. Ṣé wọ́n ti mo sọ fún yín rí pé ní gbogbo àgbálá ayé over 6,000 churches ló come up after the death of Christ, over 6,000 churches to come up. But inú Kérúbù àti Séráfù ni èdè tó ti jáde, ẹ̀mí mọ́ ti jáde ní 1925, ní July 1925. No, mi Ṣadé máa ti jẹ́ kí n sọ̀rọ̀ mi ní there study wrong o. Ẹ má ṣe mi gbọ́ o. Ṣadé Olúwàjọba Salami, just listen to me and listen to where I'm heading to. Just listen to me. Mo mọ̀ pé àwọn tó máa attack mi máa pọ̀, but we are still going to say the truth. Ẹni tí bá sọ níbẹ̀ jẹ́ kó wà record. Sọ́njọ́ kan pé mo di sọ́ọ́rí, pé mo dẹ̀ di sọ́ọ́rí. So mo sọ fún níbẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan pé mi ò ní bú egún, mi ò dẹ̀ ní bú èèyàn, mi ò ní sọ pé kí ni ó dé tí Pastor Adébóyè lọ síbẹ̀. There is no crime in that. Àwa náà máa invite àwọn èèyàn different denomination àwa náà máa invite sí church wa, even àwa náà máa invite àwọn lọ́balọ́ba tó yé ń sìn. So there is no issue pé bóyá mo attack. I'm not trying to attack anybody. Just hear and hear me well. Let me learn before you castigate me or persecute me. Ẹ jẹ́ kí èmi sọ tèmi tán náà. Now, ibi tí mo ń bọ̀rọ̀ lọ rèé. Ìjọ ẹlẹ́mìí ni ìjọ Kérúbù Séráfù. Ìjọ ẹlẹ́mìí ni. Ṣóyé. Ìjọ ẹlẹ́mìí tá a dẹ̀ wá jẹ́ yẹn. Gbogbo nǹkan wa, gbogbo Kérúbù àti gbogbo nǹkan wa, ó ní ètò. Ó ní bá ṣe máa ń ṣe gbogbo nǹkan. Ṣóyé ń sìn, ó ní bí ó ṣe máa ń ṣe nǹkan. Bí Ọlọ́run ṣe gbé Kérúbù Séráfù lẹ́ni. Kò ń ṣe kan mo fi ọgbọ́n ṣe. Kérúbù Séráfù kò ń ṣe jọ mo fi ọgbọ́n ṣe. Ẹ̀mí mímọ́ ló ń darí Kérúbù àti Séráfù. Tó ti ń sìn. And báwa ṣe bí Kérúbù ṣe ń operate, bí ẹ̀mí ò bá sọ̀rọ̀, Kérúbù wọn ò ní operate. Ẹ̀mí ò bá sọ pé
ṣe nǹkan báyìí and tó bá dẹ̀ sí ìlànà ṣẹ́díngbọ́nsìn tó bá sí ìlànà kò sí Kérúbù àti Séráfù because gbogbo ìlànà tí wọ́n gbé kalẹ̀ ní 1925 or 1933 láti 1933 di déètì ní tá a máa pé 96 years very soon gbogbo ìlànà yẹn ò change ìlànà Kérúbù àti Séráfù kò change tẹ́nìkan bá wá ń try láti change yẹ then there must be something wrong somewhere. Can somebody hear me? Tẹ́nìkan bá ń try láti change yẹ there is something wrong somewhere. Àkọ́kọ́ náà I never believe when I saw Pastor Ade. It's not as if Pastor Ade was there to preach. Kò ń ṣe problem mi. She's a man of God. He has the right. Anybody can invite him to anywhere. He has the right to preach. There's no kò ń ṣe yẹn ló ń lè mi fẹ́ sọ pẹ́. But ní tí mo fẹ́ sọ nípa Pastor Adeboye ni pé he has no right. I don't know. Maybe Reverend Esther Ajayi bóyá doctrine wọn yàtọ̀ sí ti Kérúbù àti Séráfù ni o. I don't know. He has no right láti wọ bàtà wọnú ọ̀tá wa. Tó bá pé nǹkan tí Reverend Esther Ajayi tó ń portray fún gbogbo àgbáyé láti rí. Tó bá pé gbogbo nǹkan tí Esther Ajayi portray fún gbogbo àgbáyé láti rí ni pé I am Kérúbù and Séráfù. We all know gbogbo Kérúbù àti Séráfù gbogbo àgbáyé mọ̀ yìí pé nobody, no matter how rich you are, no matter how big you are, no matter whatever thing you think you are, you have no right whatsoever láti wọ bàtà wọnú ọ̀tá ti Kérúbù àti Séráfù. It has been there for a very donkey years. Ẹgbẹ́ ìmọ̀ Kérúbù àti Séráfù bẹ̀rẹ̀. It has been there. So kẹ́nìkan máa fi pé bóyá ìmọ̀ tí mò ń sọ. There's no crime. There's no crime. Wípé she invited Pastor Adeboye to come and preach in the church. The only crime I see here as one of the ministers of Kérúbù and Séráfù ni pé Pastor Adeboye wọnú ọ̀tá pẹ̀lú bàtà pẹ̀lú ìyàwó wọn. Even àwọn tó pè mí tó sọ fún mi I never believe mo ní turn evidence o mo fẹ́ rí. Wọ́n dẹ̀ send evidence ẹ̀ sí mi tó tọ́ mo rí Pastor Adeboye inú ọ̀tá wa láta Kérúbù àti Séráfù. I don't know bóyá ẹni tó sọ̀tọ̀ sí we now come back and said no bóyá Reverend Esther Ajayi yóò kì í ṣe Kérúbù and Séráfù bóyá LOC is out of Kérúbù and Séráfù wọ́n kàn wọ́ṣọ funfun ni except somebody tell us except tó bá kí wọ́n ti change the pattern yẹn except tó bá ti change the ways yẹn but tí wọ́n bá change the ways yẹn tí wọ́n change pattern yẹn tó jẹ́ pé somebody just feel like I'm more superior, I'm more bigger than you people. If somebody just said, I am just big than gbogbo yín, then something is wrong somewhere. Something. Olugbenga Oladele, if you don't know what you are talking about, just shut up and listen. You need to learn. Mi ṣe Redeemer, Kérúbù ni mí. No, listen. Okay, Shade, thank you for that. Let me tell you, this is another big point to bring up. Shade, you're supposed to honor God. Okay, let me tell you, Shade, jẹ́ kí n ṣàlàyé nǹkan fún ẹ. Oh, ní right. Tó bá fẹ́ lọ sí church Kérúbù àti Séráfù, ẹnu ọ̀nà ló máa bọ́ bàtà sí bí yùhù. Ó dà pé nìkan bá ògbọ́n kan. Kò ń ṣe nọ́tà kan lásán. You have no right to even wọ bàtà. Look, àbáwọlé ẹnu ọ̀nà. Àbáwọlé church. You have no right. Maybe you don't hear what I'm just saying. Kò ń ṣe pé bóyá wọ nọ́tà, bóyá iná nọ́tà, or outside nọ́tà, or outside layer, inner layer. You have no right. You have no right. And I start to be corrected. You have no right whatsoever láti wọ bàtà wọnú or even new church. Oh, ní cost láti wọ bàtà lọ bèrè. Ìbóyá ìrànṣẹ́ tó ń bá mi sọ ṣé ó lè má jẹ ẹgbẹ́ ìmọ̀ Kérúbù àti Séráfù lọ bèrè lọ́wọ́ àwọn Kérúbù àti Séráfù
lọ béèrè o ò ní right kò sí bó ṣe lọ lówó tó kò sí bó ṣe lọ tóbi tó kò sí bó ṣe lọ jẹ́ anything tó láyé o ò ní right o ò ní right o ò ní right and I stand to be corrected inú àbáwọlé gbogbo kérúbù we are over 7 to 8 million worldwide over 8 million kérúbù àti sẹ́ráfù ìwọ tó ń sọ sí lọ learn lọ kọ́ mo ṣe kó dákẹ́ kó jẹ́ kí n sọ tẹnu mi tọ́nà o you have no right àtẹnu ọ̀nà ló máa ti bọ́ bàtà o ò lè ju ọlọ́run lọ àgbàgbọ́ listen bí kérúbù àti sẹ́ráfù ṣe máa ń ronú ni pé we believe wípé gbogbo wa we are one before God nǹkan tí gbogbo àgbàgbọ́ nìyẹn tó yóò bá yẹ we believe we are one before God we believe there's no rich there's no poor we believe there's no super being we don't believe that that is why kérúbù and sẹ́ráfù ó lè máa jọ àwọn ìkọ̀kọ̀ lójú bí àìrùn àlá kò jọ lójú because àti kékeré ní ti máa ń train àwọn ọmọ wọn kérúbù and sẹ́ráfù ló nìyẹn. Yes, Ayomide, I quite accepted. But Ayomide, let me help you. Ayomide, only that is not Pastor Adeboye's problem. He's the host. No, I disagree. I disagree. If you don't go back to history of Pastor Adeboye, he started from Kérúbù and Sẹ́ráfù. Our CCG started from Kérúbù and Sẹ́ráfù. Our CCG started from Kérúbù and Sẹ́ráfù. At least, I believe somebody like Pastor Enoch Adeboye won't understand. Wípé táwọn bá ń lọ sí church Kérúbù àti Sẹ́ráfù business àwọn ní pé àwọn máa bọ́ bàtà sẹ́nu ọ̀nà láti honour Ọlọ́run not even honour ẹni tí wọ́n lọ bá. So you see when you want to talk you see problem máa rí pé èèyàn máa tó aláìsí ní pé ẹ máa fẹ́ funkicize nǹkan just because I mention nǹkankan I mention àwọn ọ̀rọ̀ not try to okay good so máa try láti ẹ máa try láti sọ pé tó kó jẹ́ lágbájá look. It's not about that. It's about Pastor Adeboye started as Kérúbù and Sẹ́ráfù. Oh, fine. Want to watch around, fine. And he knows that if he's going to White Garment Church, when you get to the entrance of the church, once you got to the entrance of the church, your business is to remove your shoe. Ṣé bá náà invite àwọn èèyàn ṣé bá náà kọ́ àwọn èèyàn wá sí church wa ṣé bá àwọn èèyàn náà wá church wa ṣé bá àwọn ọba gan wá church wa tí mo rántí mi ìfẹ́ dárúkọ báyìí tó wá church wa tó yẹ pé ó bọ́ bàtà ẹ̀ àwọn ọba bíi mẹ́ta wọ́n bọ́ bàtà wọn lábàwọlé so you see tá a bá ń sọ̀rọ̀ nítorí pé ó jẹ́ lágbájá nítorí pé ó jẹ́ tàmọ̀dò kì í fẹ́ ká sọ because kìíní yìí ẹni tó ṣẹlẹ̀ sí Reverend Esther Ajayi ojúlùmọ̀nù Kérúbù ni he knows that. He might have known all this. Ojúlùmọ̀ nínú Kérúbù àti Sẹ́ráfù ni. So he knows that it is unfair. It is uncalled for. This is a woman who sacrificed, according to what I know, most of her life by telling us that she come to CNS to come and give all the support that we don't have. So, some people think àwọn kan wà tí wọn ò lè sọ̀rọ̀ àwọn kan wà wọ́n tóbi gan tí wọn ò lè sọ̀rọ̀ wọn. Let me tell you, it is wrong. Church dedication ni tó bá wá jẹ́ pé interdenomination service hear and hear me well tó bá jẹ́ pé interdenomination service ni wọ́n ń ṣe. Are you with me? tó bá jẹ́ pé interdenomination service àlókè anybody lè wọ bàtà. But in this case, church dedication under C&S. Ẹ jẹ́ fi fọ́tò kan hàn yín. Ẹ jẹ́ kí n wò bóyá mo lè screenshot it. Now, you can see. Ṣé ẹ ti rí bẹ́ẹ̀? Ẹ ti fọ́tò yẹn. Ẹ ti ní kọ́ mú un tó aláìsàn. Now, ẹ wọ ẹgbẹ́ ẹ̀ mo fẹ́ kẹ́ ẹ wọ ẹgbẹ́ ẹ̀. Ẹ jẹ́ kí n fà sẹ́yìn. Ẹ wọ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́. Ṣẹ̀rẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ ṣẹ́ pé òun bọ́ bàtà. Ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn ó bọ́ bàtà. Ṣé ẹ ti rí sí? But kíní kan ṣì ń yà mí lẹ́nu. Kíní kan wà tó ń yà mí lẹ́nu tí mo rí pé ó dàbí pé àwọn èèyàn àfẹ́ máa sòótọ́. Kérúbù and Sẹ́ráfù bí mo ṣe study ẹ̀ lọ́dọ̀ tèmi, mo believe nínú mind mi lọ́hùn pé wọ́n ti fi owó rà wọ́n. Gbogbo àwọn bàbá aládùúrà yẹn ò lè sòótọ́ mọ́. Òótọ́ mo sọ fún yín. Gbogbo àwọn bàbá aládùúrà yẹn
wọn ò lè sòótọ́ mọ́ òótọ́ mo sọ fún ilé ni ó wọ́n ti fowó ra gbogbo àwọn baba aládùúrà yẹn ohun tí mo dẹ̀ máa ń sọ fún àwọn ọmọ tèmi lè ta àwọn ọmọ tó gbọ́ mi o má ta ẹ̀bùn ẹ̀mí tọ́lọ́run fún ẹ nítorí ọjọ́ àná yẹn ni ẹ̀gbọ́n tí mo sọ sìn má ta ẹ̀mí tọ́lọ́run fún ẹ nítorí ọjọ́ kan ṣo tó máa lè kọ́ ẹ̀gẹ́kọ̀ọ́ mo wí yẹn tí n bá sọ ń sìn ẹ̀ nígbà mi gbọ́ èmi bìlí pé ẹnìkan ti rà wọ́n pa wọn ò lè sọ̀rọ̀ everybody is afraid to talk because normally ẹ jẹ́ ká tún wá gbé wá báyìí ẹ jẹ́ kí ṣẹ́rí mi ò ṣe mẹ́mbà LOC mi ń ṣe mẹ́mbà kankan ẹ tún gbọ́ yìí o mi ò ṣe mẹ́mbà but mẹ́mbà Kérúbù àti Séráfù ni mí tí mo dẹ̀ wà ní unification mo jẹ́ kẹ́kẹ́ tún wo kínní yìí ẹ jọ mo fẹ́ kẹ́ tún wò ṣé Kérúbù àti Séráfù lólórí mọ́ ni no ìbéèrè mo béèrè ẹ láti dá mi lówó gbogbo ẹ̀yin alàgbà tẹ́ ń wọ offline àtẹ̀tẹ̀ ń wò báyìí question mo ń béèrè lọ́wọ́ gbogbo yín ṣé kò sí Kérúbù àti Séráfù ṣé kò sí olórí mọ́nu Kérúbù àti Séráfù ni no ṣé kò sí mọ́ oh mo fẹ́ kẹ́nìkan bá dá mi lóhùn ṣé kò sí olórí mọ́nu Kérúbù àti Séráfù tó lè sọ I mean kò yẹ pé tó lè sọ̀rọ̀ ní ọdún 2010 ọmọ mi kọ́ wà bẹ́ẹ̀ ó máa gbọ́rọ̀ ìtì bá parọ́ nígbà tá à ń dedicate church díroko ìgbà bàbá àlàwó bàbá aládùúrà bàbá àlàwó wọn ò tí ì di olórí Professor akadéwọ̀ prof wọn ti dolóògbé sí then àwọn lọ́balọ́ba náà wà lọ dedicate church ìdíroko bàbá àlàó la lò kò ṣe báyìí láwọn tá a lè lò ní bíṣọ̀bù bì kan ṣé I mean something is going wrong here I mean kò yé mi mọ́ ọ̀rọ̀ tí mo sọ kò tí ì yé mi ìfẹ́ sọ nítorí mo ní pé mi ò máa lọ́ra láti sọ̀rọ̀ mi ò fẹ́ sọ̀rọ̀ kọ́lẹ̀kọ́lẹ̀ máa lọ́ra láti sọ̀rọ̀ gan máa lọ́ra gan láti sọ̀rọ̀ ṣé bàbá àlàwọ̀ sí on ground ni ní àná yẹn wọ́n sí on ground ni ṣé bàbá àlàwọ̀ sí on ground ni ṣé àwọn bàbá aládùúrà over 50 bàbá aládùúrà wọn sí on ground tí wọ́n lè ṣe wàásù ìbéèrè tí mo béèrè lọ gbọ́ nìyẹn ṣé wọn sí on ground ni wọ́n wọ on ground wọ́n ti fi owó ó ti dá nǹkan lẹ̀ sí wọn ẹni tó fún ọ lọ́wọ́ kà wọ́n kún mọ́ ó lọ́wọ́ ẹni tó superior jù wọ́n lọ tóun feel tó superior jù wọ́n lọ tóun fi pọ́ńtọ̀ òun ẹ̀ superior ju àwọn eléyìí lọ ó ní wá ṣe wàásù ní tó ṣẹlẹ̀ ní ẹ́ ní tó ṣẹlẹ̀ ní ẹ́ ṣe ti tí kẹ́ ẹ̀ tó mo ń tọ́ láti wà very careful láti sọ but ẹ jẹ́ ká wò báyìí ẹ jẹ́ ká sọ because before you proclaim to be a baba aládùúrà o mọ orú ogun tó máa jìjà láyé o mọ iye church at least nínú Kérúbù àti Séráfù constitution wa jẹ́ ká mọ̀ pé kó tó lè proclaim to be a baba aládùúrà o gbọ́dọ̀ ní 25 branches tó bá ní 25 branches o gbọ́dọ̀ ní 25 àwọn set kan gbọ́dọ̀ nù ẹ́ ipe wọ́n la fi ṣe baba aládùúrà and kí set dẹ̀ tó nù ẹ́ wọ́n á wù ẹ́ dáadáa wọ́n á rí pé o capable wàá jẹ́ ẹni tó jẹ́ pé kò láìkó owó lọ títí wàá jẹ́ ẹni tó jẹ́ pé wàá jẹ́ ẹni tó jẹ́ pé wàá jẹ́ ẹni tó jẹ́ pé a lot of things wà nínú ara ẹ tó ń dẹ̀ rí pẹ̀lú ẹ. I mean ṣé bàbá àlàó sí on ground ni èmi sì máa pe bàbá àlàó lórí ọ̀rọ̀ inú anyway ṣé bàbá àlàó sí on ground ni ṣé kò yẹ kí I mean mo so sorry ẹ má bínú o torí ọ̀rọ̀ yẹn mo kọ̀ ó pé wọ́n tara wọn ni because ẹni tó fowó lẹ̀ náà ló máa ṣàlàyé ọ̀rọ̀ fún yín
ó fẹ́ kẹrin báyìí ó ṣe kẹrin èmi máa sọ kí nǹkan kò sẹ́ni tó lè rè mí o Ọlọ́run fẹ́ mi èjìdé o nípa owó ò lè rà mí mi ò lówó tó wọ́n o mi ò ní nǹkan tó ní o ṣùgbọ́n nǹkan kan wà ẹ̀mí mọ́ yìí màá dúró sí ẹ lọ́rùn bí iṣan ẹrùn nípa ọ̀rọ̀ ẹ̀mí mọ́ nípa ọ̀rọ̀ ẹ̀mí mọ́ màá dúró sí ẹ lọ́rùn bí iṣan ọrùn nípa Kérúbù àti Séráfù màá pìtọ̀ fún ẹ nígbà tí irú bàbá àlàó wà bẹ́ẹ̀ olóyè kó bẹ́ẹ̀ mi ṣe fíìl ó lè bàjẹ́ báwọn kan ṣe fíìl o gẹ́gẹ́ bí olórí unification gẹ́gẹ́ bí ẹ̀ńtà gbogbo Kérúbù over 8 million CNS tí wọ́n wà lábẹ́ àwọn bàbá àlàó bàbá yẹn lè dàgbà ń tòótọ́ bí mímọ́ bàbá àlàó kí bàbá àlàó tó di bàbá aládùúrà bàbá àlàó kàwé bàbá àlàó ti insurance man ni bàbá àlàó ní gbogbo nǹkan ó ní gbogbo nǹkan bàbá àlàó wọ́n ní gbogbo nǹkan tí èèyàn lè lò láti fi ṣe nǹkan but bí òwò tí bá máa mú òkú tí bá bẹ̀rẹ̀ wá ní bí onígbà ṣe pé bẹ́ẹ̀ ẹ jẹ́ ká bá gbé bẹ́ẹ̀ but ọ̀rọ̀ ẹ̀mí là ń sọ pẹ̀ ní tèmi ó wrong and ohun tí tẹ bá lẹ́ẹ̀kú wọn kì í fowó ṣiṣẹ́ ìránṣẹ́ ohun tí tẹ bá rántí pé wọ́n fowó ṣiṣẹ́ ìránṣẹ́ o àmọ́ a ní ìdòwò gbogbo ala ní ìdòwò èmi tí mo bá ń sọ̀rọ̀ mo ní ìdòwò èmi tí mo bá ń sọ̀rọ̀ sí mo ní ìdòwò but kò ń ṣe pé kí n ta ẹ̀mí mi kí n ta ẹ̀mí mi ní báyọ̀ ta look mi ò máa nìkan bú mi ní after program yìí mi ò máa kọ́ sọ̀rọ̀ sí mi but ẹni tó bá mọ̀ mi á mọ̀ pé mo prefer láti máa rìnrìn mi kí n máa dá rìnrìn mi lọ ju pé kí n lọ tẹ̀ bá nítorí torí 10 million ẹgbà ẹ fi dájọ́ lẹ̀ ẹgbà Ọlọ́run ò ní ṣe ilé ayé mi bẹ́ẹ̀ Elédùà ò ní ṣe ilé ayé mi bẹ́ẹ̀ Ọlọ́run tó lè ní ò ní ṣe ilé ayé mi bẹ́ẹ̀ mi ò ní ta nǹkan tọ́lọ́run fún mi ò ní ta fún èèyàn ìyẹn dúró because ohun tí mo rí nìyẹn ìjọ wo lẹ́yìn rí káwọn wá tí wọ́n invite wọn pé ká wá ṣe wàásù ní church àwọn tó mo fẹ́ dedicate ìjọ wo làwọn wá mo ń gbọ́ tẹ́nìkan sọ pé kò sí church ní ọ̀run bọ̀ láyé yà ṣe sọ̀rọ̀ ayé iná ẹ jẹ́ ká sọ táyé ká tó lọ sọ tọ̀hún kẹ́kọ̀ọ́ máa tàn rẹ̀ ìpìlẹ̀ tí Jésù fi lélẹ̀ òní bàbá aládùúrà ń tọ̀ kẹ́dà má ṣe rò pé ayẹ kúrò nínú ẹ̀ òní kan ló sọ bẹ́ẹ̀ ìpìlẹ̀ tí Jésù fi lélẹ̀ léyìí tí bàbá aládùúrà mi tán ó kẹ́dà má ṣe rò pé mo yẹ kúrò níbẹ̀ mo dúró lórí Kristi àpáta kérúbù ẹ̀yọ̀ sèráfù ẹ̀yọ̀ a fi ìpìlẹ̀ lélẹ̀ lórí òtítọ́ ṣẹgbọ́n ẹ lè má mọ̀ tún mo rìn a fi ìpìlẹ̀ lélẹ̀ lórí òtítọ́ a fi ìpìlẹ̀ lélẹ̀ lórí òdodo I mean anybody má believe pé mo hate anybody o anybody má tiẹ̀ ronú pé mo hate yàn I don't think I hate anybody but we have to say the right thing because tá a bá sóòótọ́ kérúbù tí ń ṣubú lọ tí ẹ bá tètè come up nígbà tí màmá wa Captain Abiodun wà láyé màmá try láti nígbà tí Fẹ́mi Allen wà láyé ní 1971 tí Fẹ́mi Allen tí màmá wọ́n try láti unify bàbá ọmọlé they try all their best to unify CNS ó làwọn ń gbádùn ẹ̀ lẹ́ni unification ẹ̀ là ń gbádùn ẹ̀ bó tẹ̀ ẹ́ pé àwọn kan ajá kẹ̀ unification ẹ̀ làwọn ń gbádùn lẹ́ni but tàbá wá ń sòótọ́ fáwọn kan wọn á ní ta ni máa yí gan who is this man talking mo ń sọ̀rọ̀ from my own experience tí nǹkan bá wrong ó wrong ni tí nǹkan bá wrong ó wrong ni irú ipò tí ìyá yẹn gbé dání are you with me irú ipò tó gbé dání irú àná kò ń ṣe pastor I'm telling you kò yẹ pastor Adébóyè ló yẹ kó gé church yẹn bàbá àlàó ló yẹ kó gé church yẹn mo mọ̀ pé tí bá sọ ń sẹ́ ọkọ ní ẹ má sọ bẹ́ẹ̀
No, kò pastor Ajayi kí ló dé? Why ti redeem ṣe máa ṣe nǹkan bí kérúbù? Why di kérúbù náà ṣe okay kò fẹ́ dá church kí àwọn fẹ́ ìtọ́kọ́ listen kò wá pé bàbá là pé kó wá gé. Mo challenge pastor Adébóyè lórí ọ̀rọ̀ yẹn. Ipe time tó bá máa ṣí ibi tó fẹ́ tó ń kọ́ lọ́wọ́ sí kan ní ó yá bàbá là máa bọ̀ wá gé. They will never do that. Why ta yé tó àlàyé ta wa chief? Why ta ṣe gbàgbọ́ pé mi mọ́ ń lò wá? Why ti àṣẹ ní ìbẹ̀rù yẹn? Why tẹ́nìkan ṣe máa dé tó máa fowó ra gbogbo yín lọ? Why tó yẹ pé olóòrùn gbogbo system yín? Ẹ lè sọ̀rọ̀ mọ́ nígbà tó yẹ pé onítọ̀ ló ń sọ sálárì yín. Ẹ lè sọ̀rọ̀ mọ́. Ẹ lè sọ̀rọ̀ mọ́ because ẹ bá sọ̀rọ̀ become a bigger problem to you. Bí mo ṣe ń sọ̀rọ̀ lẹ́ni mo mọ̀ pé àwọn tó yìí máa attack me mo pé wọ́n ṣe máa pè mí lẹ́ni bàbá ogun sí òní bàbá ládùúrà má sọ báyìí mú kò sígbà tí mò ń sọ̀rọ̀ but à ń láti sòótọ́ fúnra wa. Ó rọ́ǹgì ni ohun tó rọ́ǹgì ló rọ́ǹgì. I'm happy for her. I'm happy she has her own church. She's okay. She has in London. She has in Nigeria. I'm okay with it. I'm okay. It's all right. It's okay. But pẹ̀lú ipò tí ìyá yẹn dì mú. Tábà tara lé wa lọ́pọ̀. Tata ní tọrọ. Àti ìrànkọ́bọ̀ máa lágbára. Why táwa náà ṣe sọ pé òkè nǹkan tá à ń ṣe leléyìí. Nǹkan táwa náà ń ṣe leléyìí. Kí àwọn èèyàn sọ pé àìkọ́nu wa náà ṣe ó gbé olórí tiwa dìde. Ìyẹn at least ẹni tó bá wò bàbá bí ara wà ń bẹ̀ lánàá. So everybody wà ń bẹ̀ lánàá. It's okay. I love it. But in a place whereby mo believe pé Dele Momodu wà ń bẹ̀ now. And Dele Momodu I know. He is from Kerubu and Seraphim. Dele Momodu he is a Kerubu and Seraphim man. Láti bẹ̀rẹ̀ Dele Momodu is Kerubu and Seraphim man. Irú wọn yẹ kó lè sọ pé ẹ wá ẹ jẹ́ ká ṣe kinní báyìí o ẹ jẹ́ ká ṣe báyìí kò ń ṣe pé kéèyàn kan sọ pé nǹkan tí mo fẹ́ lélẹ́yìí kan mo fẹ́ lélẹ́yìí. Mo dẹ̀ wá 100% ṣe nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ lánàá ni pé ìgbà tí bàbá yẹn ń wọlé kò sẹ́ni tó tó bẹ́ẹ̀. Ẹ tí kẹ́kọ̀ọ́ mi sọ sí kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ kò sọ ẹni tó tó bẹ́ẹ̀ kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ ìgbà tí bàbá yẹn wọlé lánàá lásán pé bàbá ẹ bọ́ bàtà yín. Thank you, Jare Michael. Thank you. Ogunjimi, thank you. Kò sẹ́ni tó lè challenge issue yẹn. Ẹ jẹ́ kí n sọ̀kan fún yín. Sherry, whether you people believe me or not, select pé Ọlọ́run, Celestial Church of Christ, CCC, wọ́n máa pé gan o. Select pé o. Select pé gan o. Select, CCC. Wọ́n lè máa bára wọn jà internally o. Drotin wo ní yàtọ̀ láíláí. Drotin tí bàbá Bíléwọ́ Ọ̀ṣọ́fà gbé kalẹ̀. Díẹ̀ ní òun ni ṣẹlẹ̀ ń tẹ̀lé. Tó bá make attempt láti change ẹ̀ wọ́n máa dí pẹ̀lú ẹ̀ ni. Ṣẹlẹ̀ máa dí pẹ̀lú ẹ̀. Tó bá make attempt láti change kí ni ṣẹlẹ̀. Wọ́n á béèrè lọ́wọ́ ẹ pé ta ni wọ́ níbo ló ti gba aṣẹ́ ìrànṣẹ́ ẹ̀ Ṣẹlẹ̀ á béèrè lọ́wọ́ ẹ̀ sà. Ṣẹlẹ̀ I'm telling you mo ti bá Ṣẹlẹ̀ rìn for over 40 years mo mọ̀ wá wọn. For over 40 years mo ti bá Ṣẹlẹ̀ rìn mo mọ̀ wá wọn. O ò lè change doctrine yẹn. Ẹ wo àbúrò mi ọmọ mi Ẹdélé Genesis make attempt yẹn. Ó kàn make attempt yẹn ni o. Ó kàn make iṣẹ́ mọ̀ Ọlọ́run máa ń fún àwọn ọmọ tó ń dìde Ọlọ́run fún wọn ní talent ìmọ̀ gbogbo ẹ̀. Ẹ wo Délé Genesis. Ọlọ́run fún ní talent Ọlọ́run fún lẹ́bùn ẹ̀mí mọ́. Ó dẹ̀ ní good word lẹ́nu. He can preach very well. He's a good guy to the core. He's a good guy. But moment tí wọ́n discover pé ó ń try láti change a kind of a pattern. Mo sọ fún yín problem tí ó ní nìyẹn. Wọ́n discover pé ó ń try láti change a kind of pattern nínú Ṣẹlẹ̀ ẹ̀bọ ìdí pẹ̀lú ẹ̀.
both on social media and everywhere, not even it. Especially ìgbà tí bàbá ètò, nígbà tí bàbá ètò lọ jókòó sí inú ọ̀tá Ọ̀ṣọ́fà, ibi àga Ọ̀ṣọ́fà. Everybody should fly up. Everybody should fly up. The beginning crisis délé nìyẹn. Beginning crisis nìyẹn. That's the truth. Sẹ̀lẹ̀ ò ní gbàgbàkúgbà. Kérúbù ló gba gbogbo ẹ̀. Àti wèrè àtàsí owó nìkan ni. Tẹ́ bá fẹ́ anybody mo yẹn sọ sí kémi náà dé Nàìjíríà sí kí ló dá gbogbo yín. Gbogbo yẹn máa bọ̀. Kí n bẹ̀ sí fún yín lówó gbogbo máa sá sọ́dọ̀ mi. And kò yẹ kó rí bẹ́ẹ̀. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ìlànà ẹ jẹ́ ká tọ́. Ẹ má yẹ ká try láti funky size nǹkan. Gbogbo ẹ̀yin àgbààgbà Kérúbù mò ń sọ fún. Ẹ̀yin bàbá aládùúrà tẹ́ ń gbọ́ sàbí ẹ̀yin tẹ́ máa padà gbọ́. Ẹ̀yin primate ẹni church ẹ̀yin mò ń bá sọ̀rọ̀ sìn. Nǹkan tẹ́ bá gbàgbọ́ lé lórí kẹ́ dúró lé lórí. Ẹ stop owó. Tó bá yẹ pé iṣẹ́ mímú ta gbà ẹni, mo lè ṣe lẹ́nu kí n kún díẹ̀, kò sí wàhálà. Ayọ̀dèjì Òjó dà pé ò gbọ́ Yorùbá. Ayọ̀dèjì ó dà pé ò gbọ́ Yorùbá. Ṣé mo ní nǹkan tí Pastor Adébóyè lọ ṣe bẹ́ẹ̀ ó rọ́ǹgì ni? Tó bá nọ́rọ̀ sọ̀dọ̀ just má jẹ́ kí n block ẹ. Mi ò sọ pé ìdí tí Pastor Adébóyè fi lọ síbẹ̀ wrong. Má ṣì mí gbọ́, má bínú sódì. Tọ́sẹ̀ lómi wà kò ń fẹ́ gbọ́ ọ̀rọ̀ òtítọ́ ọ̀rọ̀. Má ṣì mí gbọ́. Ohun tí mo wà áfà ni pé Pastor Adébóyè ò ní course láti wọ bàtà wọnú church yẹn. Tí mo ń sọ nìyẹn. Tí mo ń sọ nìyẹn. So tó bá gbọ́ tí mo ń sọ. Mi ò bú Pastor Adébóyè mi ni wọ́n ti Bíbélì sọ pé ẹ má ṣe bú alàgbà ṣùgbọ́n ẹ gba alàgbà níyànjú. What I'm saying is whenever next time if he is going to see our next church, he, Pastor Adébóyè, or anybody, ó láti bọ́ bàtẹ́ lábàwọlé. Ó gbọ́dọ̀ bá gbogbo Kérúbù àsìrà bá ṣe rí nìyẹn. Àtúbọ̀ pé wọ́n ṣe interdenomination service because nísìnyí àwọn àti wọnúra wá sí Redeem wá sí KNS lọ sí Redeem. Ó jẹ́ ń sìn. Ìyẹn ti wà so tó bá pẹ́ àṣẹ kò ṣe dedication of a church. KNS wà bí àmọ́ police station ló máa wá síbẹ̀. So má ṣì mí gbọ́ pé bóyá mo ń sọ pé why is this that Pastor Adébóyè lọ bẹ̀. Pastor Adébóyè nìkan kọ́ lọ síbẹ̀ ṣèbí Ọ̀ní lọ síbẹ̀ ṣèbí bàbá wa Abíára lọ bẹ̀ ṣèbí àwọn a lot of ministers wà ń bẹ̀ ṣèbí àwọn bàbá aládùúrà wà ń bẹ̀ ṣèbí bàbá aláwọ̀ wà ń bẹ̀. So it's not as if mo ń sọ pé what happens there is wrong. What I'm saying is this. Ẹ̀yin tẹ́jẹ́ gbọ́ ẹ mímọ́ Kérúbù àti Séráfù ẹ dúró lórí òtítọ́. Òtítọ́ yẹn dúró lórí ẹ̀. Ẹ dúró lórí òtítọ́. Ọ̀ǹtí tẹ́ bá ṣe yẹn ni Kérúbù máa padà sí ikú. Tí ó bá dẹ̀ pé ẹ sì fẹ́ continue láti máa worship owó. It's okay. Are you with me? It's okay. Tó yẹ pé gbogbo ìṣì ronú pé ẹ jẹ́ ká máa worship èèyàn. It's okay. It's okay. Ṣùgbọ́n ọ̀dà bára wa ní owó. Bàbá Ọbásanjọ́, yeah, Bàbá Ọbásanjọ́ was there. You know, bí òyìn ẹjẹ́ ìṣòótọ́ kan fún yín. Bí onígbà bá ṣe gbé igbá ẹ̀ náà ṣe máa bá a gbé. Bí onígbà bá ṣe gbé igbá ẹ̀. Kò ṣe torí pé mò ń hate èèyàn mi, adín. Bẹ́ẹ̀ ni, Bàbá Ọ̀túnba, thank you for this. He has to know the rule. And gbogbo Kérúbù àgbáyé ló mọ̀. Ipe ẹnu ọ̀nà la máa bọ́ bàtà sí. Ká tó lọ. But when somebody is thinking he is more superior, ẹ jẹ́ kí n sọ kan fún yín bóyá ẹ̀ tí wàá gbọ́ nǹkan tí Pastor Adébóyè sọ lórí altar. Mi ìmọ̀ bóyá Kérúbù ẹ ti notice ọ̀rọ̀ torí mo gbọ́rọ̀ ẹ lórí YouTube, I was just laughing. Mo gbọ́rọ̀ ẹ lórí YouTube, I was just laughing. Nígbà mo gbọ́rọ̀ ẹ lórí YouTube, I was just laughing. Somebody asked me, what are you going there to do? Ẹ̀yin Kérúbù ṣe gbọ́ yẹn. Pastor Adébóyè ní pé someone asked me, Daddy, what are you going there to do? Which means ẹ jẹ́ kí n analyze ọ̀rẹ́ fún yín ẹ̀yin tẹ́ bá ń gbọ́ tẹ́ bá mọ̀ pé tó jẹ́ pé ẹ̀yin tó jẹ́ pé inú kí ló pẹ́. Somebody asked me, why is he coming? Somebody asked me,
Daddy, what are you going there to do? And Baba Adeboye down pé, I reply, it's God that tell me to go. Ṣé ẹ̀mí ṣì wà nínú kérúbù ṣá? Ṣáwọn kérúbù ṣe ríran ṣá? Ṣé kérúbù àti Séráfù alá ní ìmọ̀? Tó bá sọ pé èèyàn ní ìmọ̀, kérúbù àti Séráfù ló ní ìmọ̀ tó jinlẹ̀ gan. You see that word? Somebody asked me, Daddy, what are you going there to do? Only is God that said I should go. Which means, oh my God, that same God, kò sọ fún Pastor Adeboye pé bọ́ bàtà ẹlẹ́nu ọ̀nà yìí bí kérúbù ṣe ń ṣe nìyẹn. No, ṣé mo make sense? Ṣé mo make sense? That same God that said, go, that church is a God. It's a place of worship. That same God will not tell you that, look, ibi tó ń lọ yẹn, wọ́n máa ń bọ́ bàtà sẹ́nu ọ̀nà ni. Wọ́n máa ń bọ́ bàtà sẹ́nu ọ̀nà ni. Àbọ́lọ́run yóò gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀. Tó lọ bá sọ pé níwòyí ọ̀la nǹkan báyìí máa ṣẹlẹ̀, ṣé kò ní ṣẹlẹ̀ ni? Tó lọ bá ní lọ síbi kan, nínú Bíbélì gbogbo nǹkan tá ń kà látòkè délẹ̀, tí Olúwa bá sọ pé ṣe kinní yìí, Olúwa ló sọ, kò ń ṣe èèyàn. But that same God cannot tell him. Or that same God said, you know what? Ẹ máa gbọ́ tí mo fẹ́ gbọ́ rẹ̀ sí o. You know what? Gbogbo yín, Olúwa sọ pé wẹ́lẹ̀ lè máa wọ bàtà wọnú ilé. No, ẹ dá mi lóhùn. Olúwa sọ pé ẹ lè máa wọ bàtà wọnú ilé o. Olúwa ní ẹ lè máa wọ bàtà wọnú ilé sìn. You see, sometimes when we are talking, Tolúwa bá máa wí ọ̀rọ̀, Olúwa ò kì í ṣe ọ̀rọ̀ wí. And why that word nínú program? Look, irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn kò yẹ kó jáde nínú program. Àwọn nǹkan kan wà tó yẹ pé bẹ́ẹ̀mi bóyá bẹ́ẹ̀mi ṣe ń ronú, bóyá torí iṣẹ́ tí mo gbà, bóyá mo yàtọ̀, bóyá mo lè yàtọ̀ díẹ̀ sí àwọn báwo èèyàn ṣe ń ronú, bóyá mo yàtọ̀, I don't know, kò yé mi. Because tọ́lọ́ bá sọ fún èèyàn pé tí èèyàn bá ń béèrè lọ́wọ́ mi, ẹ gbọ́dọ̀ tí èèyàn bá béèrè lọ́wọ́ mi pé Daddy Ejide, Baba Aládùn Ejide, kọ́ máa ń sọ pé inú ilé kò ní à, bàbá ṣe lọ sí church ẹni. Mi ò ní business láti wá sọ níta pé wọ́n béèrè lọ́wọ́, which means he is guilty of what he has come to do. He has been guilty. Conscience ń worry bàbá yẹn. Because kò sí ìyẹn ò sínú sermon. Ìyẹn ò sínú kéèyàn wọnú church wa. No, I'm saying this is it. Bóyá mo dé wrong. You get what I'm saying? Ìyẹn ò sínú business pé tíyàn bá sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ níta gbangba. Ideally, psychologically, ó ń tàn ti fojú kéré kérúbù. Because why should God ask you to, in the first place, why did anybody ask you? If it is truly he believe, if truly he believe pé mo ń lọ sí ilé Ọlọ́run, why should anybody now use that word? Ẹnìkan béèrè lọ́wọ́ mi wípé kí lẹ̀ ń lọ ṣe ń bẹ̀ ń bàbá, mo wá sọ fún tọ̀hún wípé Ọlọ́run ló ní kí n lọ. Èèyàn ló sọ, ló béèrè question yẹn, kò ń ṣe àwọn màláìkà, kò ń ṣe àwọn áńgẹ́lì ló béèrè question yẹn. Which means he didn't say good in CNS, but ibi tí mo ń lọ yìí o, Ọlọ́run wà ń bẹ̀. Gbogbo kí ní tà ń sọ ya fi ń kọ́ra wa ni. Mo fi pé ní next time, someone like a Reverend Ajayi, Esther Ajayi, I take to correction. That's how I see it. I take to correction. Kí Reverend Esther Ajayi mọ̀ pé àwọn kan wà tí wọ́n mọ̀ ọ̀rọ̀ gbọ́gan. And like I said earlier,
She is not my enemy. But we have to tell her the truth. I'm cutting the Kerubu Ibo now. I'm cutting finance Kerubu before Didi. So, Ọlọ́run tún sọ pé kí ìyá ẹ náà tún máa ràn kó máa ràn àwọn Kerubu lọ́wọ́ náà ni. Ọlọ́run ní pé kí ìyá Ọlọ́run ti bless ẹ lówó ìwọ náà kó owó lẹ̀ kó fi ràn àwọn kan lọ́wọ́ ni. This is how I see it. But not for anybody to feel láti máa try láti máa change ìlànà or láti bẹ̀rù èèyàn. Láti bẹ̀rù èèyàn fún kankan. She's not my enemy. She will never be my enemy. But the truth must be said. Yeah, thank you. It's love to CNS for allow people to wear shoe enter the church. It's true. You may not like me. Ẹ̀yin kan wà tí mo mọ̀ pé àwọn kan wà tí wọ́n ń bí mo yín sọ̀rọ̀ yìí. But àwọn tó bá jọ ọmọ Kérúbù àti Séráfù. Kérúbù àti Séráfù orí ọ̀fẹ́ wà ẹ máa gbọ́ mi orí ọ̀fẹ́ wà fún Kérúbù àti Séráfù láti wọ bàtà láti ẹnu ọ̀nà ilé wọn. Tó bá dé àbáwọlé church wọn láti bọ́ bàtà yẹn. Be you who. Be you who. Ṣé bá máa wọ́n ṣe bó lówó náà wá sí church wa? Ẹ lọ bèrè mi dáadáa. Àwọn tó mọ̀ mí àwọn ọmọ mi tó mọ̀ mí dáadáa. Olówó ń wá church wa. Mo forúkọ bolówó kan láti tó lówó gan Nàìjíríà. Ìjọ tó wá sí church wa. Ó bá tá à ń ṣe sọjí. Ó dúró ń tà mú ní ẹni kó wọlé wá. Ìwọ náà wọlé wá. Ó lè jókòó ń ta tó kú. Tó bá fẹ́ rí mi, à ń ṣe program lọ́wọ́ ni. À ń ṣe program lọ́wọ́ báyìí ni. Ìwọ náà wọlé wá. Mo ìfẹ́ dárúkọ ń tàn. One of the richest man in Nigeria ni. It will interest you pé pẹ̀lú gbogbo security tó kó wá. Alàgbà yìí dẹ̀ bọ́ sí díìlù. Ó dẹ̀ bọ́ sí díìlù, ó dẹ̀ bẹ̀ sí lùlù àgbámọ́lẹ̀. Bíyàn bá ṣe pé gbé ẹ̀ lónígbà máa ṣe gbé. Ó bẹ̀ sí lùlù ìjọta sọ ó bẹ̀ sí tó nígbà tá a máa tó máa sọ ẹ̀ mọ̀ lùlù báyìí olóhùn lùlù. Ó ní first time tẹ́nìkan máa challenge òun lèyí òun respect fún yín ó ní mo respect fún yẹn dádì first time tẹ́nìkan máa challenge òun láyé òun lélẹ́yìí ó ní gbogbo àwọn bishop máa wá gbowó lọ́wọ́ òun ni ó láwọn bishop máa wá gbowó lọ́wọ́ láwọn èèyàn máa wá gbowó lọ́wọ́ òun ni but I said to him ẹ̀sà ọ̀rọ̀ ọlọ́run lélẹ́yìí ṣe rí inú táwa yìí nínú ọ́fíìsì làwa yìí a lè sọ tá a bá fẹ́ sọ ń bí ṣe rí nínú ilé ìjọsìn ẹ máa bọ́ bàtà ni o àwọn ọlọ́pàá gan bọ́lẹ̀ ìjọ tá à ń sọ yìí tọ́ tẹ̀lé wọn bàbá náà wà wọ́n bọ́lẹ̀ wọ́n wọnú mọ́tò wọ́n wọnú church gbogbo abẹ̀sí lùlù abẹ̀sí ń jó church wa tún wá dùn jọ yẹn bí yàn ṣe máa ń wo nǹkan nìyẹn bí yàn ṣe máa ń ṣe nǹkan nìyẹn òun mo sọ pé bó onígbà bá ṣe gbé igbá ẹ̀ ni wọ́n máa ṣe bá gbé. I'm not hating anybody but mo congratulate her for her new church LOC but our mistakes báyìí kọ́ má jẹ́ kó tún repeat ara ẹ̀ mọ́ because ẹnìkan jókòó tó ń wò wọ́n àwa lè má lówó ṣùgbọ́n lẹ́nu tá a lè fi sọ̀rọ̀ a lè má lówó a lè má tó kíní o but a ní ẹnu tí a lè fi sọ̀rọ̀ tá a lè fi sọ̀rọ̀ táwọn èèyàn lè gbọ́ tẹ́ bá wo orí fóònù mi lénìí a lot of people ó lẹ́nìkan sọ ẹ jẹ́ kí n sáré ka nǹkan tí Jonathan Chris sọ ní the former ọba Obini took off his shoe to enter the church in the days of Papa Oshofa. Yes now ó lọ àwọn èèyàn sọ yẹn. Thank you, Jare Oluwakemi Johnson. Look, the truth here is this. She may not know. She may know and maybe she's afraid to talk. I congratulate her. Kọ́lọ́run Lédùmarè jẹ́ kí ìjọ yẹn kó dàgbà sí. Àdúrà tí gbogbo àgbà náà nìyẹn. Kọ́lọ́run jẹ́ kí ìjọ Reverend Ajayi LOC kó tóbi kó dàgbà. Nǹkan tọ́lọ́run rán ìyá náà wá sí láyé kọ́lọ́run jẹ́ kó lè ṣe dáadáa. Ṣóyé ń sìn. Ṣùgbọ́n àwọn nǹkan kan tó máa ń tàbùkù báyàn
Are you be? Àwọn kan tó máa ń tàbùkù báyàn, and láti wà very careful. And láti wà extremely careful. So you see? And Richard Akimagbe, unfortunately, Richard is quite unfortunate. You didn't know the history of RCCG. It's quite unfortunate. Richard is quite unfortunate. You didn't know the history of RCCG. So most of our in your history, most of our in your history. So maybe somebody is telling you that RCCG didn't start from CNS. Mo bẹ̀rẹ̀ pẹ̀lú CNS. Gbogbo ẹnu làwa ilé fi sọ ní Èbúté Mẹ́ta. Gbogbo ẹnu la lè fi sọ pátápátá. Nígbà tí bàbá Akíndayọ̀ mi wà láyé. You get it? So you cannot tell me that RCCG didn't start from CNS. It's all lie. So yes, maybe because you come overnight anyway. Ṣé mo pẹ́ lómi join redeem ní alẹ́ àbí lọ́sàn-án tó kò mọ̀ pinlẹ̀. Ṣé sọ pé redeem RCCG start from Cherubim and Seraphim. It is there. The history is there. Everybody knows about it. So stop saying we didn't know what you are saying. We know what you are saying. And moreover, if RCCG doesn't even start from CNS, doctrine wa wọ́n lè máa Baba Adébóyè kan lè máa mọ̀ tẹ́lẹ̀. Baba Adébóyè lè máa mọ̀ tẹ́lẹ̀ lẹ́pẹ́ ní sì tí mo di sọ́ọ̀sì àwọn náà ń gbọ́ ẹ fi kún ọgbọ́n ni gbogbo ló ń gbọ́ ẹ ṣàjà igọ́ ń gbọ́ mo yẹn sọ̀rọ̀ yìí gbogbo èèyàn ló ń gbọ́rọ̀ tí mò ń sọ náà àbẹ̀rù pé wọn ọgbọ́n ni wọ́n ń gbọ́ náà bí wọ́n bá dẹ̀ wọ́n yìí máa pè é fún ọ létà. You never said RCCG. Richard, okay. Maybe you don't go back to the history. I still repeat that. Baba Adébóyè is not a member. Go back to the basis. Go back to, go and ask the true members, the beginners of RCCG. They will tell you Baba Adébóyè is part of the CNS and is a secretary. Remember, Akíndayọ̀ was alive. So the NC bá mọ̀ nǹkan tá a sọ ọmọ táwa ń wí. We know what you are talking. Ìwọ ni kó lọ béèrè lọ́wọ́ rẹ pé ọ̀rọ̀ yìí ò yé wọ. And it doesn't matter anyway. Yeah. Anyway. Nǹkan tí mo kàn ní pé kí wọ́n put straight ní gẹ́gẹ́ bí agbẹnusọ fún Cherubim àti Seraphim gbogbo àgbáyé tó ti yé sìn nǹkan tí mo fẹ́ sọ fún gbogbo wa ni a máa lọ́nu àdúrà bí ìṣẹ́jú 5 sí àgbàdúrà then àgbàdúrà nísìn then ìwọ náà lè pè mí fún àdúrà then tí a bá rí ẹni tó bá fẹ́ dá sí ọ̀rọ̀ yìí mo ti ṣí ojú òpó sílẹ̀ tó bá fẹ́ dá sí ọ̀rọ̀ yìí bóyá mo wrong bóyá mo right má worry o free láti béèrè question o free láti sọ̀rọ̀ o tẹ̀ free láti bú mi ó jẹ́ sìn o free láti bú mi mo ti ṣí ojú òpó sílẹ̀ +12403776387 +12403776387 +12403776387 ìwọ tó bá fẹ́ dá sí ọ̀rọ̀ yẹn o free láti pè mí o dẹ̀ lè pè mí lórí WhatsApp mi in case o bá mọ̀ pé bó dẹ̀ jẹ́ pé ètò àdúrà náà ló fẹ́ no problem tó ẹ bá àdúrà náà ló need mo promise pé màá gbé call yẹn so anybody free to call me now call me on 34 bóyá mo wrong o ẹ jẹ́ kí n fi sí ẹ jẹ́ n press ẹ bóyá mo wrong èmi lè wrong o kí n má mọ̀ ṣóyè sìn Múyìwá Ìgè how are you Ìgè báwo ni okay ẹ jẹ́ n gbélé ó lè jẹ́ tó àdúrà rẹ lómi ìbéèrè fún well it's all right but ẹ ṣe favour kan fún mi ẹ má bú anybody o ẹ má bú yàn o ẹ jẹ́ ká put it straight ẹ má bú yàn hello Kọ́lá hello. ẹ kalẹ́ sà. ẹ kalẹ́ máa ń. dáàdì ó tọ́ ní nǹkan tẹ̀ sọ sà ifun Queen ó lọ sí Saudi Arabia ní ọdún kan. God bless you. Even gan even Queen fi nǹkan borí Queen fúnra rẹ̀ fi nǹkan borí. bẹ́ẹ̀ ni even nígbà tí Michelle Obama lọ sí England ṣòye ẹ̀mẹ̀ tó lọ sí Saudi Arabia Michelle Obama fi nǹkan borí. That shows that is their doctrine. Ṣe get it? Bàbá bá tọjọ́ lọ a week before that
ceremony tó ti kú church yẹn bàbá yẹn gbọ́ bàtẹ́ ní nà. Bàbá yìí ò nínú ọjà pọ̀ nínú church nígbà tó bá yẹ fẹ́ wọnú church ó gbọ́ bàtà wọn. Ẹ ló kọ́. Mo ń gbọ́ tí ẹ máa sọ ẹ lọ. Mo ń gbọ́ tí. Ẹ ló dání. Mo ń gbọ́dọ̀ ń jà ìyá mi. Bàbá Sọ́jọ́ before then kó tó kù church yẹn bàbá yẹn lọ bẹ̀ wọ́n gbọ́ bàtà wọn wọ́n wọnú church ó mú wọn rìn káàkiri. Ní sísè àjá yẹn ó mú bàbá Sọ́jọ́ rìn bàbá Sọ́jọ́ jẹ́ wọ́ọ̀kì pẹ̀lú ẹsẹ̀. Ordinary lẹ́ẹ̀kì wọn náà fi rìn wọn ò lo bàtà wọn ò lo socks. Àwọn kìíní náà tún lọ ṣí Fọkọ́ya Thomas Adédoyin ọbẹ̀ wọn ò wọ bàtà tó fi wọnú chọ́ọ̀chì wọn ò wọnú ọ̀tà nínú chọ́ọ̀chì gangan náà tẹ̀ fi wọ̀ wọn ò wọ bàtà. Ẹ jẹ́ kí n ókè ẹ ṣe ìyá mẹ́rin kọ́ ẹ jẹ́ kí n gbé kọ́ọ̀lù yìí. Hello kọ́là. Hello. Ìyá àdúrà ló ń sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni Kérúbù lèmi náà sà. Okay ma. Hello mo ń gbọ́rọ̀ yín. Láti Àjà. Okay ma. Kérúbù lèmi náà sà. Okay. Ṣé rí àwọn èèyàn àbótítọ́? Bẹ́ẹ̀ni ma. Tó ti fẹ́ gbà bọ̀ wá tòde. Yes ma. Ohun tí ẹ sọ òtítọ́ ni. Yes ma. Ṣé rí so many people wọ́n believe nínú owó. Bẹ́ẹ̀ni. Owó kẹ̀dẹ̀rẹ̀ á lè fi àjọbọ̀ ọ̀run. Láíláí. Á lè sọ síbẹ̀ ká kú síbẹ̀. Bẹ́ẹ̀ni. Hello Facebook. Yes ma. My God. Ẹ bá mi lówà kìíní. Ẹ bá mi lówà ẹ̀. Ṣé rí ní ìgbà kan mo lọ sí Ìmẹ̀kọ? Yes sir. Mo ní obìnrin rẹ̀ tó sọ, mo ní mi ò fẹ́ lọ sí orí òkè Kérúbù. Mo wá lo àbùrẹ́ blue. Nílé àánú wọn, wọ́n wá àkíyèsí mi pé kí ló dé tí mo lo orú àbùrẹ́ yẹn wípé tó dájọ́ tẹ̀lé ni mo wọ̀ lọ torí ọ̀rẹ́ mi ni mo bá lọ. Okay. Mo wá ní Kérúbù ní mí, bọ̀ torí ọ̀rẹ́ mi ni mo ṣe wá pé mo fẹ́ wá sórí òkè wọn ní ọdún èmi. You see, ṣé ní àwa Kérúbù gbogbo ìwà tá àwọn òkú díẹ̀ káàtó. Bẹ́ẹ̀ni mà. Torí a máa jẹ màálù ká máa pe màálù bọ̀dà. Ó tẹ̀ tí wá kọ́mọ̀ jù. Èmi jẹ́ bẹ́ẹ̀ nìkan tí wọ́n ń sòótọ́. Wọ́n dẹ̀ bìlí pẹ̀ tó bá sọ ó burú. Bẹ́ẹ̀ni. But wọ́n ní tẹ́lẹ̀ tó sọ lẹ́ni dẹ́kun bí ashamed of you. That is it. Wọ́n sáwé yóò fọ́ ti tọ́. Olóòtú àdùnnú ṣìkàlù. Bẹ́ẹ̀ni mà. Ìgbà pé èmi náà ṣe Kérúbù, mo ṣe irrigation. Gbogbo ìwà tó wù lọ́dọ̀ tó wá tí mo ní yóò ṣe mọ́. Gbogbo ohun tá à ń sọ yìí náà ni mà. Síbẹ̀. Kẹ́rí o bẹ́ẹ̀ sọ yóò títọ́ ni, ọ̀tà àwọn tó ní ìwúdá yìí ọ̀tọ́ máa jẹ, wọn ò ní sọ títọ́. Tó bá jẹ́ gàrí ni mo mú kí máa mú gàrí mi, èmi ò rẹ́dì láti jẹ́ pé kẹ́ni ìwọ̀dì kò fún mi lọ́wọ́. Wọ́n dẹ̀ fi wà ní Kérúbù for 35 years. So wọ́n wọ bàtà, tẹ́ bá lọ sí tẹ̀lé ni wọ́n bàtà wọ́n tẹ̀lé. Tí tẹ̀lé bá ń ṣe mẹ́sìsì gan, tẹ́ bá ń ṣe mẹ́sìsì tó bá kọ́ ní mẹ́sìsì wọ́n máa ní kó ti omi. Wọ́n á ní kó kọ́kọ́ lọ wẹ̀ náà. My God. My God. Owó ti bà nǹkan jẹ́ mà. Bẹ́ẹ̀ni. Wọ́n ò lè sòdodo mọ́. Àwa wọn ò ṣe ẹ ló máa wọn ò lè ra rú àwa yìí kò possible. Ẹ tó. No, bẹ́ẹ̀ni.